ó ní ó mọ̀ pé mi ẹnì kankan ò sùn tì mí ó ní kí n jọ torí Ọlọ́run ó ní òkè mo ní kó máa bọ̀ èmi àti lady yẹn àjọ wà nulẹ̀ ní 1:30 lóru gbọ́ kọ̀ọ̀kọ̀ ta ni o ó lé mi ni o Ọlọ́run ló ń jẹ́ mi ni o kí ló dé o ṣílẹ̀kùn àjọgbà yàrá ni ó lájọgbà yàrá mo ní kí ló wá dé sí máa ṣílẹ̀kùn mo fẹ́ dó ẹni. ó sọ bẹ́ẹ̀. mo kọ́kọ́ ṣe for about second ó ní kí lẹ wí mo ní kí lẹ wí ó ní mo fẹ́ dó ẹni bá ṣílẹ̀kùn wọ́n yọ̀bọ̀ sí mi. wọ́n yọ̀bọ̀ sí yín. wọ́n yọ̀bọ̀ sí mi pé ẹni bá fún mi lóyún wọn parí tí mi lọ́yàn mi ní kankan àwọn á pa mí àwọn á pẹ́ nìyẹn àwọn á para wọn òkú á di 3 lọ́dún ìjọba bí èdì bí nǹkan kan ni kò yé mi so ó kó ìbẹ̀rù. orúkọ mi ni Queen Fúnmibí Akíndúró ẹ̀yin aráalé ẹ fìdílé nǹkan nítorí pé gbogbo nǹkan tẹ́ gbọ́ lẹ́nu mi lénìí ẹ mọ̀ nípa mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ wípé tẹ́ bá ti ń gbọ́ ẹ máa rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ látara mi. ọmọ bíbí ìlú Ìdànrè ní ìlú Ondo State ni mí. Ìdànrè. Wow. ọmọ pàdánṣẹbọ ọmọ múlà méjì sójúṣẹyẹ ọmọ kányè ọmọ bàbíyẹn. Màmá mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn Oǹdó pàdé ṣùgbọ́n tí bá ti rí àwọn Ìdànrè wọ́n máa ń rẹwà púpọ̀ kódà títí lọ débi arúgbó wọn. Màmá torí pé mi ò tí ì níyàwó ǹjẹ́ ṣé mi ní padà lọ sí Ìdànrè lọ mú ọmọ báyìí. ẹ tètè padà. kí n tètè lọ. kíákíá nítorí pé arẹwà ni gbogbo ọmọbìnrin Ìdànrè. wọ́n ṣe rẹwà lójú bẹ́ẹ̀ náà rẹwà nínú. ẹ ṣeun gan. Màmá ǹjẹ́ lè bá wa ṣàlàyé àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé mà. ilé ìwé àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ tó ń pè ní primary school Methodist Primary School Ìdàlẹ̀ Ìdànrè ni mo kọ́kọ́ lọ. nígbà tí mo lọ tí mo kúrò ńbẹ̀ mo lọ sí Ọlọ́fin Anglican Grammar School. nígbà tí mo kúrò níbẹ̀ ni mo ṣègbéyàwó. nígbà tí mo bí gbogbo àwọn ọmọ mi tán ni mo tún wá padà sílé ìwé tí mo wá lọ sí Lagos State Polytechnic mo ṣe ND mo ṣe HND àwọn iléèwé tí mo lọ ni. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ìgbà tẹ́ bímọ tán lẹ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kíkà. màmá ṣé láyé àtijọ́ ṣé lóòótọ́ ni pé àwọn obìnrin nígbà yẹn wọ́n máa ń tètè ṣègbéyàwó máa ń tètè lélẹ̀ ọkọ àbí báwo ni tọ̀dọ̀ tí yìnyẹn ṣe rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọgàn tó fi dín pé ní kíákíá bẹ́ẹ̀ yẹn ni. ẹ mà ṣe olóòtú wọ́n ní Ọlọ́run ló ṣe kinní kan fún orí ẹwà fákùkọ mi lè dọ́lọ́run lẹ́bi nítorí pé àwọn náà fún mi lẹ́wà ẹwà yẹn gangan ló ṣàkóbá fún mi. ó ṣàkóbá. bẹ́ẹ̀ ni tí bàbá tó rí mi nítorí pé àgbàlagbà ni mo fẹ́ tó fi ní àforí àforùn òun ò rọ́mọge tó rẹwà báyìí rí kò sọ fún mi o ó lo ọgbọ́n tí a gbà wàá lọ iléèwé wàá ṣe màá tọ́ ẹ níléèwé iléèwé báyìí ló dáa eléyìí tí tán fún ẹ yóò dáa nítorí pé wọ́n fún mi ní teacher training kìíní gbà yẹn torí pé mo tún ṣe sport nígbà tí mo wà ní school èmi ni first captain women captain tó máa kọ́kọ́ gba women basketball gold medal national basketball gold medal ní Ondo State because I was the captain then èmi ni mo kọ́kọ́ gbà nígbà tí mo gbà táwọn Ondo State ń ṣe mọ́ nígbà yẹn a máa ń ṣe ìdánwò láti lọ yunifásitì ni yunifásitì tó bá wọn ló máa yàn láàyò ló máa gba fọ́ọ̀mù ẹ̀ ló máa ṣe kò sí jamb ńgbà yẹn so wọ́n ti fún mi ní teacher training yẹn nígbà tí mo pàdé ọkọ mi wá ní teacher training ò dáa kìnnì kan yẹ kí n wá lọ àṣẹ mi mọ̀ pé ó ń pè lómi lẹ̀ nítorí pé ó lọ́tẹ̀ọ̀ kí n wá lọ catering and hotel management kìnnì kan ìyẹn ló fi tàn mí tí
mo fi fẹ́ létà ló wá sọ pé ẹwà mi yẹn pọ̀ jù òun ò lè rí kó mójú kúrò ló ń ṣe lo ọgbọ́n yẹn wọn tó jẹ́ kí n tètè marry nìyẹn nígbà tí mo dẹ̀ wá bímọ tán ẹ̀ ní bàbá ó wá ṣẹlẹ̀ ní pé ó strong ó ní stroke marriage wa bóyá 8 years between 8-9 years ló fi ní stroke tí ó lè so pẹ̀lú ẹ̀ náà mo tún struggle nítorí pé ilé olórogún nílùú wa kẹ̀dẹ̀rẹ̀ tó bá kàwé ọ̀rọ̀ ẹ̀ ò lè tà wọ́n yan ìwé láàyò ní Ìdànrè so a dẹ̀ máa fi ń bú àwọn parents ọmọ ẹ̀ mélòó ló jẹ́ graduate ọmọ èmi dẹ̀ la kọ́ bí gbogbo ilé so mo wá ní nígbà tí mo ti kí n má sọ pé mo ṣẹ̀ṣẹ̀ gbé láti lè marry dandan ni kí n padà sílé ìwé yẹn tí bá fẹ́ kí ẹnu mi tólẹ̀ láàrin ilé yẹn ló wá mú mi tí mo fi ṣe mo padà lọ GC mo lọ jókòó àwọn tíṣà ọmọ mi ló ń kọ́ mi lọ sí private kìíní mo wá ṣe GC mo wá pass ìgbà tí mo pass tán mo wá mú dání nígbà tásìkò tó tí nítorí pé nígbà tọkọ mi ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn èmi nìkan àtọlọ́run ló ń gbé bùkátà yẹn kò sí wá síṣẹ́ tí mi ò ṣe bí ṣe ń ta máa lọ gorodome máa kó kitchen utensils gbogbo àwọn kinní ilé màá máa tà á bí mo ṣe ń ṣe yẹn náà ni mo padà sí di acting ẹ mọ̀ pé mo ti break nígbà tí mo ti marry mo padà síbẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe acting mo tún wá bẹ̀rẹ̀ sí ṣe modelling tó yẹ pé àwọn eukarya nono bíi àwọn wọn tó ṣe make advert tó wà ní billboard for a long time gbà yẹn gbogbo wa la jọ ń kóra wa kiri nínú modelling mo lọ sí Pandora mo lọ kọ́ nípa modelling how you compose yourself how you sit how you make up how you catwalk and everything mo lọ sí yẹn ní Bode Thomas mo ṣe gbogbo yẹn wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹ̀rẹ̀ bí n ṣe ń ṣe acting ni mo model ni mo supply mo register company bẹ́ẹ̀ bí n ṣe ń ṣe yẹn náà ni mo ń ṣe catering job yẹn mo ń cater ní Island Club mo cater ní Pilot Club for years kó tó di pé mo fi bẹ̀ẹ̀lẹ̀ mo ṣe wá kọjú mọ́ acting àti politics. Ẹ ṣeun gan màmá nígbà tí ẹ pàdé bàbá lọ́jọ́ náà lọ́hùn ǹjẹ́ nígbà tẹ́yìn máa délé wọn gẹ́gẹ́ bí ìyàwó ǹjẹ́ ṣé bàbá ti níyàwó tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́ wọn. wọ́n ti ní o. wọn ò dẹ̀ sọ fún yín. wọ́n sọ mo mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ fẹ́ mi. so later ìgbà tí mo wá délé mi tẹ̀ tí délé ni it was funny bàbá kọ lẹ́tà sí bàbá mi pé ó kọ pé bíi pé mi ni mo kọ pé mo ti gbàgbé lébu tèmi o bàbá mi pé mo ti rọ́kọ tí máa fẹ́ tí bàbá mi fi yarí pé ẹbí ìwé mo ní mo lọ kà ní Èkó wá lọ́kọ tó di zomi ó di ìjà ó di wàhálà rẹpẹtẹ tó ní káwọn ọ̀nkù mi tí mo wà lọ́dọ̀ àti aunt mi pé kán lé mi pé àwọn mi ìṣọmọ àwọn mọ́. At the end of the day ìgbà tí ilé ń gbóná and I know my father bàbá mi very principled strict person ó dẹ̀ mọ̀ pé ó máa pa mí nítorí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí mo wà ní primary 3 wọ́n fi mí ti because alájàpá ni ìyá mi bàbá mi musician ni ó tún jẹ́ farmer wọ́n máa fi mí ti neighbor yẹn bímọ nílùú wa tó bá bímọ ọmọ kéékèèké tá bá lọ kí dusting powder àwọn a máa fi sọ́rùn a máa kún ó máa pọ̀ a máa fi ṣeré ó ní mo ṣe bàbá mi láwọn máa pa mí wọ́n yọ̀bọ̀n sí mi. wọ́n yọ̀bọ̀n sí yín. wọ́n yọ̀bọ̀n sí mi pé ẹni bá fún mi lóyún wọn priority mi lọ́yàn mi ní kankan àwọn á pa mí àwọn á pẹ́ nìyẹn àwọn á para wọn kó wá di 3 lọ́yìn ìjọba bí èdì bí nkankan ni kò yé mi so ó kó ìbẹ̀rù bá mi nígbà tán lè ṣe yẹn so ìgbà tí bá sọ wọn títí mo fi bí first born mi mọ̀ pé bàbá mi kọlà ìlú wa because I couldn't look straight into his eyes. níbi tó burú dé. wọ́n burú dé bàbá mi burú. lẹ́yìn ìgbà tí mo wá
ṣe tí máa yẹn kọ lẹ́tà tí ọkọ mi tí mo bímọ kọ lẹ́tà ó wá lẹ́nìkan wá sọ fáwọn pé ẹni tó fẹ́ ọmọ ẹ̀ yìí tó fẹ́ ọmọ ẹ̀ yìí oṣù 3 ló fi kọ́ upstairs nídànrè o ọmọ ló fi ń ṣòwò oṣù fẹ́ kó lo ọmọ ẹni kó yá tètè pé kó ṣe ìyẹn ló mú bàbá mi bó má yẹn ló dẹ̀ kò yé mi ló mú bàbá mi balẹ̀ tí bàbá mi ṣe wá pé wọ́n ṣe wá ṣe introduction wọ́n ṣe at the end of the day bàbá mi ní pé introduction yẹn pé 3 ló ṣe introduction fún mi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ because the first one bàbá mi ò sọ̀rọ̀ ó gbórí sílẹ̀ báyìí tó fi parí ẹ̀ kan fi parí ẹ̀ dádì ẹ sọ̀rọ̀ everybody ló ń sọ̀rọ̀ ó ní mi ò lọ́rọ̀ nítorí pé máa ń yé nígbà tó ti lóyìnbó dé èmi ni mo wá ṣeré fún àkọ́bí ẹ̀ àwọn ọmọ ẹ̀ ju ọmọ yìí lọ ẹ fẹ́ fi ọmọ mi ṣẹrú ni ẹ ti bọ́kùnrin ẹ ti bóbìnrin kílẹ̀ tún fẹ́ bí ẹ fi ní àfi dandan tẹ wá fọmọ yìí wọn náà àwọn ṣàṣe báyìí wọn sọ̀rọ̀ níbi tí mo jókòó sí aṣọ tí mo wọ̀ ó soak pẹ̀lú sweat because I know who my father was. So at the end of the day bàbá mi wá jáwọ́ ní gbogbo àwọn àbúrò mi tó kù ẹni tó bá ti mú wá pa àwọn máa fẹ́ wọn gbà kan fẹ́ wọn. Nǹkan tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n nígbà táwọn ronú pé ìyá wọn náà wọ́n burú tóbìnrin wọn bá ti mọ́kọ wálé fámílì wọn ò dáa wọ́n fi ilẹ̀ wọ́n bá mú mi wá bàbá ńlá bàbá wọn ń gbà kan bàbá màmá máa pàtàn àwọn yẹn so ẹni tó yẹ kán fi ṣọkọ màmá ti lé lọ so about 2 of them wọ́n rí bí settle dáadáa sí and they are very rich wọ́n lówó wọ́n ṣe business ara wọn so bàbá mi ní àwọn rò yẹn àtẹni tó sọ pé ó lè jẹ́ pé bàbá yẹn fọmọ ṣògùn owó báwo lèèyàn ṣe ń kọ́lé pẹ̀tẹ́sì lóṣù 3 they never knew that the man was an engineer so ẹni tó bá ti cast gbogbo nǹkan ẹlẹ wọ́n máa fast so ìyẹn ló wá jẹ́ kínú bàbá rọ pẹ̀lú ẹ̀ náà 3 ló ṣe introduction kí bàbá tó gbà ìgbórí 3 ló ṣe introduction so ní bí ìrìn yẹn àjò yẹn ṣe rí nìyẹn ni mo fi padà lọ léèwé nítorí pé kí bàbá mi lè yọnu pátápátá pé ó ṣe nǹkan tí àwọn sọ pé kí n ṣe mo fi padà sí léèwé. ẹ ṣeun gan màmá nígbà tí ẹ déléèwé gíga ẹ̀kọ́ ògangan lẹ lọ kà níbẹ̀. ND ó ṣe business studies. HND ó ṣe business administration and management. Nǹkan tí mo ṣe ni. ẹ ṣé màmá lẹ́yìn ìgbà tí ẹ wá jáde iléèwé gíga ẹ ọkọ yìí tó fẹ́ yín nígbà tẹ́ wà ń kékeré ǹjẹ́ ṣé wọ́n ṣì wà. nígbà yẹn wọ́n wà but wọ́n bedrid nígbà yẹn gbogbo ìgbà tí mo wá ń sọ yìí. bẹ́ẹ̀ni. so ẹrù yẹn ti pọ̀ lọ́rùn mi ìyẹn ló mú mi dambo into gbogbo nǹkan tí bá lè ṣe tó lè mówó wá nítorí pé mo believe pé ọkùnrin tí mo fẹ́ ó ní bùkátà tiẹ̀ tó lè gbé tèmi mo dẹ̀ mọ̀ pẹ́rù yẹn pọ̀ ni mo ṣe tẹpá mọ́ṣẹ́ nítorí pé àwọn ọmọ ìyáálé mi gbogbo wọn náà ti ṣe dáadáa àkọ́bí wọn àti second wọn jù mí lọ third born wọn nìkan ni mo jù lọ so mo wá wò pé lọ́dọ̀ wa kẹ̀dẹ̀rẹ́ ọmọ ò bá kàwé ọmọ tó bá dáa ní ti bàbá èyí tí ò dáa ti ìyá ẹ̀ wọn ní wo ìbẹ̀rẹ̀ nǹkan tó àwọn ọmọ yẹn ṣe náà máa fi bú ẹ ni mo ṣe tẹpá mọ́ṣẹ́ ìgbà yẹn bàbá mi wà láyé máa pè wọ́n máa lọ bá wọn bàbá ẹ fún mi ní kòkó ẹ ta kòkó ẹ kówó ẹ fún mi fẹ́ sanwó school àwọn ọmọ mi nítorí pé bàbá ti sick bàbá mi máa ṣe ìyá mi náà ṣe nítorí pé àgbẹ̀ ni wọ́n dẹ̀ ní kòkó tó pọ̀ wọ́n á ràn mí lọ́wọ́ èmi náà ìwọ̀n bá ti bá ṣe náà bá Ọlọ́run dẹ̀ gbàrà gbogbo ògo àwọn ọmọ yẹn náà ti ṣoríire. ọpẹ́ ni fọ́lọ́run. wọ́n ti marry gbogbo wọn ti marry wọn ti settle wọn ti. ọpẹ́ ni fọ́lọ́run. ọkọ yín náà wà ń kọ́ sìn. ó ti dolóògbé ó dolóògbé ní 2008. 2008. ó sick ní 1992. ó bedridden títí almost 17 years tó ìṣẹ̀wà kú ní 2008.
lórí àìsàn stroke. lórí àìsàn stroke yẹn kò síbi tá talẹ̀ ta gbogbo nǹkan kò sàn títí tó fi lọ. Màmá ẹ má bínú mà pé mo ṣì wà lórí ibẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń larú àwọn nǹkan báyìí kọjá tó pẹ́ ẹlòmíì gbogbo ìgbésẹ̀ tí ẹ gbé yẹn ẹlòmíì á ti ẹ̀rù òpin á wò pé bóyá ayé ló ń ṣe òun á wò pé bóyá àbí ayé ti fẹ́ parẹ́ ni nígbà tí gbogbo nǹkan bá ń ṣẹlẹ̀ tí èèyàn ò progress tó dẹ̀ wá ń wo àwọn tí wọ́n jọ bí wọn pọ̀ tán ẹni yìí ló ń ṣe dáadáa kí ló wá ṣẹlẹ̀ sí tòun. Màmá nígbà tí tọkọ yìí yẹn ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ wò pé bóyá ibiṣẹ́ tí ọkọ yín ti ń ṣiṣẹ́ torí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ kò síbi tẹ́ ẹ̀ gbé wọn dé kò sóògùn tẹ́ ẹ̀ lò fijọ́ kan rò pé àbí iṣẹ́ ayé ni àbí èèyàn kan ló wà nídìí ẹ̀ ṣé ẹ nírú tọ́ọ̀tì yẹn. mo ní o because ó dé stage kan láti ìjọ́ yẹn tí bá rí ẹni tí ó ń wo tó jókòó ti ẹni tó ní stroke àánú ẹni yẹn gangan ló máa ṣe mí torí pé mo mọ nǹkan tójú mi rí tó bá yàgbẹ́ ká tó gbé ká tó fọ̀ tó wẹ̀ fún ká tó fún lóúnjẹ mo kọ́kọ́ ń kọ́ ńgbà kan tó ìṣẹ̀ decide máa ń kọ́ bọ́n ṣe ń jẹun ni máa feed ẹ̀ orí bẹ́ẹ̀dì ibi tó wà máa ti nu lára tí mi bá rẹ́ni bá mi gbé máa nura máa shave because everyday ló máa ń shave máa shave fún máa clean up fún máa fọnu fún máa wá kọ́ bọ́n ṣe ń jẹun for almost 2 years kó tó di pé ó wá lè dá jẹun fún ara ẹ̀ nítorí pé òsì ni kìíní ọ̀tún yẹn náà ó máa bend ni pé èèyàn dúró ti ẹni tó ní stroke nítorí pé èmi gangan ló ń kanra mọ́ ọ̀rọ̀ òdì ló máa ń sọ Dr. Adéyẹmí tó ní Crystal Specialist Hospital òun ní specialist òun ní doctor òun àwọn ọ̀dọ́ wọn náà mú bí gbogbo ọmọ sí àwọn náà wá sọ fún mi pé gbogbo nǹkan tó ń ṣe yẹn kò ń ṣe good one ló fẹ́ sọ bad ló máa jáde pé because kí nìyẹn ti affect brain òun pé kí n má rò ó pé nǹkan tó máa múnú ẹ̀ dùn no matter bó ṣe bú mi tó bó ṣe sọ̀rọ̀ sí mi pé kí n má dáhùn ọ̀rọ̀ wọn ò dẹ̀ clear ọ̀rọ̀ yẹn ẹ máa gbọ́ bẹ̀ tó ń drag ẹ mọ nǹkan tó ń sọ ọpẹ́lọpẹ́ Dr. Adéyẹmí ló wá ní kí n jọ kí n ṣáà máa tọ́jú chief pé gbogbo nǹkan tó ń sọ yẹn tó ń bí mi inú yẹn pé ó lè wà báyìí tó ní àjọ wà nínú yàrá ni a níta ló gbá ẹ̀ ń dì yẹn màá wá wò báyìí bàbá ìwé pẹ̀lú yín nìkan la wà ń bí kò sẹ́nì kankan ń bí gbà tí kórìí mi má yí mo lọ bá dókítà wa ní bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn pé ọ̀rọ̀ wọn ò lè jọ mọ́ pé kí n ṣáà máa manage wọn ìyẹn lọ́kàn mi fi balẹ̀ because àwọn family wọn náà tó bá sọ fún wọn wọ́n máa believe ẹ̀ pé ìyàwó ti ṣe gbá ìyàwó ti ṣàwò they never pity me they believe tí bá ti jáde lọ ṣe iṣẹ́ acting or modeling wọ́n ní mo dóko lọ ni. pẹ̀lú gbogbo stress tẹ̀ ń kó gbogbo stress yẹn wọ́n ní mo dóko lọ ni ìgbà tó rí mi fẹ́ yí ni mo lọ bá dókítà báyìí ni mo ń fèsì ó ní kí n má dá wọn lóhùn kí n má dá bàbá náà lóhùn pé nǹkan tí mò ń ṣe kí n máa ṣe pé Ọlọ́run ló máa san fún mi Ọlọ́run dẹ̀ san fún mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run it wasn't easy because private school làwọn ọmọ yẹn lọ mi ì dẹ̀ kó wọn kúrò ńbẹ̀ títí tán fi ṣe tán tí wọ́n fi lọ secondary school wọ́n lọ university mi ì kó wọn kúrò ńbẹ̀. ǹjẹ́ ṣé àwọn fámìlì ọkọ yìí nígbà tí àìsàn yìí dé sí bàbá ǹjẹ́ ṣé wọ́n tara tí àwọn náà gbájúmọ́ àìsàn yẹn táwọn náà ràn yín lọ́wọ́ ǹjẹ́ ṣé wọ́n tiẹ̀ yọjú torí nígbà tí bàbá wà láyé tó dàbí pé àlàáfíà wà tó pé mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bàbá tó yẹ pé ó máa jẹ́ aláàánú èèyàn tó máa ṣe fẹ́ bí tó máa ṣe fára ni. bẹ́ẹ̀ ni ó ṣe ìwà gan náà ti máa ń ṣe Christmas gbogbo family yẹn máa wá ẹ̀tí nígbà tá àìsàn dé kò sẹ́ni tó wá. nobody. few came nígbà tán wà lọ hospital wọ́n wá wò wọ́n nígbà tá délé wọn wá. àwọn few tó wá ń wá kọ́lọ́run late Dr. Mrs. Peters àǹtí Bọ́sẹ̀ wọ́n ti gba physiotherapy fún wọn àbúrò wọn ni àǹtí Yínká late àǹtí Yínká ọmọ Mùkúyọ àwọn náà try wọn lè ṣe tán bá wá wọn máa fún wa lówó wọ́n máa pray fún wa because pastor ni wọ́n referend wọ́n ìṣẹ̀kù náà ní kọ́lọ́run fọ́run kẹ́ wọn. àwọn yẹn wọ́n dúró
àwọn tí mo rí nìyẹn wọ́n dúró ti bàbá ṣùgbọ́n kò sẹ́ni kankan tó bí mi báwo làwọn ọmọ mi ṣe ń jẹun báwo náà ṣe ń lọ school báwo náà ṣe ń ṣe àwọn àǹtí tó dúró yẹn wọ́n dúró ti ọ̀nkù wọn but èmi àtàwọn ọmọ mi even àwọn ẹ̀gbọ́n wọn náà nobody. ọmọ mélòó gangan lẹ bí fún bàbá? 3 lọ́lọ́run yọ̀ǹda fún mi. 2 ọkùnrin kan. kò sẹ́ni tó dá sí school wọn. Feeding, health, clothes, but Ọlọ́run fi lébò wá láṣìírí bàbá nílé. ọpẹ́ ní fọ́lọ́run. Olúwa ṣeun. Màmá, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, a rí pé nígbà tẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga a rí pé bíi nǹkan méjì tó yàtọ̀ síra wọn lẹ́lọ́kà nígbà tẹ́ wà ní ND business administration then nígbà tí ẹ ń ṣe HND management and business management. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ṣe ṣùgbọ́n a rí pé ibi tá a wá báyìí ibi tí àwọn ọmọ iléèwé tó ti ṣetán àwọn àgùnbánirọ̀ ibẹ̀ ni wọ́n níbẹ̀ láti wá báyìí nínú ọ́fíìsì yín a tún rí pé pẹ̀lú ẹ̀ náà ẹ sì ń ṣeré orí ìtàgé báwo gangan ni nǹkan tí torí gbogbo nǹkan tẹ́ kà ó yàtọ̀ sí nǹkan tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orí ìtàgé gangan. Bí mo ṣe sọ síwájú mo bẹ̀rẹ̀ eré ìtàgé ní 1970 ní primary school primary 1 mo ṣe throughout mo tún ṣe ní secondary school yẹn mo wá fi eré sísá àti bọ́ọ̀lù gbígbá mo fi kún 1500 meter 800 meter 400 meter 200 meter 1 by 100 meter relay wọ́n gbà lọ́wọ́ mi for 5 years. Mo tún ní state gold medal in basketball and national gold medal in basketball. Nígbà tí mo marry tí mo tún bẹ̀rẹ̀ tí bàbá sick kí bàbá tó sick alábọ̀dọ̀ ìyàwó sójà ló fi mí ṣe ó ní ọkùnrin máa fẹ́ mi tí n bá máa lọ ọjà máa lọ anywhere ó lè máa tẹ̀lé mi mọ́tò máa gbé mi. Ìgbà tán sick tí mo rí pé kò sí lèmi náà bá bẹ́ síta mo bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi tí mo ṣe catering ní secondary school catering and hotel management so gbogbo ẹ̀ mo ṣáà ń japò ni mo ṣe ń ṣe gbogbo àwọn nǹkan tí mo ń ṣe tí mo fi ń train àwọn ọmọ mi. Iṣẹ́ modeling ló fún mi ní owó jù because nígbà yẹn tá a bá ṣe full page 35,000 ní so nígbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo nǹkan wọ̀nyẹn níbo mo ti ẹ̀ dé sorry ó ti distract me. ń sọ̀rọ̀ nípa pé modeling gangan ló fún mi lówó because at the end of the year àti bá máa gbowó mi báyìí owó ńlá ni máa gbowó máa ra nǹkan fọ́mọ máa sanwó school freely modeling fún mi lówó but acting ò fúnyàn lówó tó bẹ́ẹ̀ pé acting máa ń fúnyàn ní fame títí tí mo fi táwọn ọmọ mi fi jáde school modeling yẹn gangan ló help me. Tí bí àwọn ọmọdé ṣe ń ṣe tí modeling èdè ni acting la máa ń sùn lóko àmọ́ ẹ lè ṣe week a lè ṣe 3 days it depends on your part you are playing there. So ìkan òdì kan lọ́wọ́ politics náà tí bá ti débẹ̀ àá bá wọn ṣe nǹkan tó ń ṣe àá bá wọn kọrin àá bá wọn jó nítorí pé mo tún jẹ́ actor máa display fún wọn I'm so popular and they like me. So nígbà tí ó yá mo bẹ̀rẹ̀ politics 1992 last 3 years náà rántí mi tán fún mi ní supervisory counselor for women affairs and poverty alleviation. So bí mo ṣe ń ṣe ní ikọ̀ òdì kan lọ́wọ́ seasoning ni modeling acting o lè sọ pé mi ò ṣe tí n bá bí sí ní modeling àbí politics ní acting mo lè fi politics lẹ́pẹ́ mo ń lọ sóko àsáré lọ ṣe màá tún padà wá so I shovel with the 3 of them and I'm good. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe
yálà tó jẹ́ ti yín àbí tẹ́ bá ènìyàn ṣe tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé? Mo ti ṣe àwọn kọ̀ọ̀kan díẹ̀ kó tó di pé mo wá ṣe Ìdájọ́ mi ti dé. Ìdájọ́ mi ti dé gangan ló wá gbé mi jáde pé ọ̀hún máa ń burú o. So Ìdájọ́ mi ti dé gangan ló gbé mi jáde. Fálà ló produce 2006 ni wọ́n ṣe. To the extent yẹn gan ní 2007 iṣẹ́ yẹn gbé mi lọ sí Canada. Wow. Ó gbé mi káàkiri, àwọn èèyàn pè mí níbí fún interview, Ìlọrin, everywhere. Wow. So ẹ ló gbé mi jáde. Wow. Màmá ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ torí mo ṣe ń wò yín látẹ̀kan, ẹ má bínú pé torí wọ́n ní wọn kì í fi òkú, wọn kì í fi ń wí àlàyé, k'Ọlọ́run ọba kó bá wa dẹlẹ̀ fún wọn. Ẹni tí mo dẹ̀ fẹ́ dárúkọ òun náà ni àwọn màmá wa late Miss Rachel Oniga. Oh, okay. Màmá ẹ má bínú, mo ṣe ń wò yín látẹ̀kan, mò ń rí àwọn nǹkan kan tó jọmọ́ bíi Rachel Oniga, ẹ mọ̀ bí ẹ ṣe ń sọ̀rọ̀, ìwé bí ẹ̀yin náà, ǹjẹ́ ṣáwọn èèyàn ṣé wọ́n ti ever sọ orúkọ bẹ́ẹ̀ létí yín rí? Àbí kó má dà pé bóyá mo kàn ń sọ̀sọ̀dùn. Torí me looking at you gan mo ń wò ẹ́. Màmá yìí ṣe wá jọ Rachel Oniga báyìí. Mi rẹ́ni sọ fún mi, the only person tán ni mo jọ ni Ìyá Àwẹ̀rọ. Ọmọ ni ọmọ Ìyá Àwẹ̀rọ, ṣe ọmọ Ìyá Àwẹ̀rọ tó ọmọ Ìyá Àwẹ̀rọ, ọmọ Ìyá Àwẹ̀rọ bá dé anywhere. Wow. Ọmọ Ìyá Àwẹ̀rọ la máa ń pè mí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Sinimá yẹn lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe tó di pé publicity yẹn dé táwọn èèyàn experience wo lẹ ní, brutal experience wo lẹ ní pẹ̀lú àwọn olólùfẹ́ yín? Mo délé ọ̀rẹ́ mi kan lọ́jọ́ kan, wọ́n ìṣẹ̀ wò ó tán ni. Bí ṣe débẹ̀ báyìí, Aláàjì ọkọ ọ̀rẹ́ mi wá ní, Alájà, obìnrin tá ìṣẹ̀ wò tán yẹn dùn. Ó ní madam, ìkànnì yín kí ló dé? Àyà mi já. Ẹ má bínú sá, nǹkan tó ní ṣe mo ṣe mi kọ́, ìwà mi kọ́. I'm very pleasant, I'm a quiet person. Ó ní no. Bàbá yẹn dẹ̀ work out on me. Láàrin ìjà náà, same thing. Lójú títì náà, ẹ rí àǹtí yẹn ni àǹtí ìkà, àǹtí sójà, Àtinúkẹ́ ìkà ní kíni. Embarrassment yẹn pọ̀. Wow. Wow. Màmá, láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ eré orí ìtàgé, ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìn àjò náà? Bẹ́ẹ̀ ni, mo rántí few. Ìkan lórí Ìdájọ́ mi ti dé yìí náà ni. Nítorí pé part 1 to 3 ni. Ó làmìlaka. Wọ́n wá torí pé mo tutù. I'm a quiet person. Even ìwà mi, mo máa ń tijú náà. Àfi tí kámẹ́rà bá open. So wọ́n wá ọ̀tẹ̀ yẹn pọ̀ ní location yẹn. The only person tó support mi, Ìyá Àwẹ̀rọ náà ni. Àti Fálà. Ó ní ṣe sẹ́. Ó dẹ̀ máa pọ̀ máa ṣe. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo. Tó yẹ pé èmi gan after 2 years mo padà wo iṣẹ́ yẹn. Èmi gan ṣe bà fọlọ́run. Ìkejì tí mo tún lè rántí nígbà tí mo máa ṣiṣẹ́ tèmi fún ara mi. Ọ̀rọ̀ tó ṣe tì ní iṣẹ́ yẹn. Mo face so many things. Nítorí pé àwọn àgbààgbà kan wọ́n bá mi jà wípé director mi rí director mu. Mo fẹ́ ṣe first movie. Mi rí director mu láàrin director tó wà Nàìjíríà. Fi director ìlú òyìnbó. So iṣẹ́ yẹn, wọ́n bá mi fà á. Àwọn èèyàn kan wọ́n kàn dìde, wọ́n kàn kúrò lóko. Wọ́n láwọn ò ṣiṣẹ́ mọ́. Àwọn míì kúrò lótẹ́ẹ̀lì. Tí mo dẹ̀ ti san full payment ni mo tún san fún wọn. Owó tó ń san fún wọn rí ni mo san fún wọn. Wọ́n dẹ̀ bínú, wọ́n dẹ̀ kúrò lóko. Èmi gbé continuity lọ. Èmi ò tiẹ̀ wọ kámẹ́rà rárá. Tó jẹ́ inú àwọn eléré orí ìtàgé tó jẹ́ bí ẹgbẹ́ yín. Tó jẹ́ bí ẹgbẹ́ mi, tó jẹ́ àwọn ògbóǹtarìgì nínú lọ́kùnrin. Wọ́n bínú lọ pé àwọn ò ṣiṣẹ́. Sorry, ṣé mo lè dárúkọ? Ẹ dárúkọ. Kọ́lọ́run fọ̀run kẹ́ Olúmídé Bákàrè. Ọjọ́ 3 ló ṣe. Ó dẹ̀ bínú lọ, gbé owó lọ, gbé gbogbo ẹ̀ lọ. Refund. Wọ́n refund owó mi. Wọ́n láwọn àwọn máa bá mi fi ṣiṣẹ́ mi fún bí fi gbàgbé. Bàbá Sọ́àrà náà. Mr. Adéyẹmí. Olóyè dẹ̀ ni wọ́n. Àwọn náà gbówó lọ. Wọ́n tẹ̀ ṣiṣẹ́. Wọ́n ṣiṣẹ́ débì kan. Wọ́n dẹ̀ lọ. Wọ́n láwọn ò ṣe mọ́. Wọ́n fi ṣẹ́lẹ̀. So mọ́tò táwọn politician kó fún mi, bus àti car,
wọ́n vandalize ẹ̀, wọ́n yọ plate number, wọ́n yọ ṣe gym box ni wọ́n ṣá brain box thank you wọ́n ṣá yọ so many things lórí kinní yẹn. ní oko tẹ́ ti ń ṣe. oko tá ti ń ṣiṣẹ́ plate number wọ́n máa yẹ ẹyọkan lọ wọ́n fẹ́ ẹyọkan lẹ̀ just to dá gbèsè sí mi lọ́rùn. Ojú mi rí the end of the day náà wọ́n á sọ pé mi mú nú àwọn director mi director within the kinní pé mo lọ mú director òkèèrè. So àwọn ìdojúkọ tí mo rántí nísìnyí. Màmá ǹjẹ́ tẹ́ bá ń yaṣẹ́ because gbogbo àwọn ìdojúkọ tí ẹ sọ yìí sìn àwọn ìdojúkọ tó yẹ pé these are physical things tẹ́ fojú rí. Is there anything spiritual ìdojúkọ ká ló bẹ́ẹ̀? Yes now ìgbà míì gan okay àwọn tó bínú lọ it's spiritual now mi ìṣẹ́ wọn I give them 3 square meals ni mo fún wọn mo tún fún wọn sí good hotel full AC kò tẹ́ ṣe yàrá kékèké àwọn yàrá master kìíní ni mo fún suit ni mo fún wọn pé mo ní àgbààgbà eléré ni wọn so kí ló lè mú wọn lọ when they are doing fine. Wọn dẹ̀ sọ ìdí tí. Wọ́n sọ dí o wọ́n kàn máa déédéé lọ ni màá ó lọ sórí hotel wọn pé okay room wọn pé lọ bá mi pè wọ́n á ní wọn sí bẹ́ẹ̀ mọ́ pọ́ ti lọ. It could be spiritual. Àbí ká fẹ́ ṣiṣẹ́ kí iná kàn déédéé pàpà kó fọ́ kí wáyà máa melt kóríṣiríṣi máa ṣe a fẹ́ lo nǹkan àti rí o gbà tó yá a lè wá ká má rí mọ́. So many things. Màmá ẹ ti bá a sọ ìdojúkọ ti ẹnu iṣẹ́ gangan ẹ̀yin gangan gẹ́gẹ́ bíi pé alára èèyàn tó yẹ pé ẹ dá wà ìdojúkọ tẹ́ bá pàdé nínú ayé tó yàtọ̀ sí iṣẹ́ sinimá tí ẹ ń ṣe gangan ǹjẹ́ ṣe rántí mo lè sọ àwọn kankan fún yín tó yẹ pé kẹ́kọ̀ọ́ fi. Mo rántí alàgbà kan mi ì fẹ́ dárúkọ wọn nígbà tá a bá wọn sọ̀rọ̀ a ní ẹ̀sà nínú àwọn ìdojúkọ tí ẹ ti bá pàdé ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé nǹkan wọ́n ṣàṣọ oríṣiríṣi ṣùgbọ́n ìkan tí wọ́n wá sọ tó dàbí ìgbà pé ó kan wọ́n lóminú jù wọ́n ní pé nítorí pé iṣẹ́ sinimá tí àwọn ń ṣe yìí wọ́n ní pé àwọn sọmọ nù wọ́n ní kódà ọmọ táwọn sọ yìí wọ́n nígbà táwọn máa kúrò nílé àwọn sì gbé dání táwọn sì fún lóúnjẹ wọ́n ní àwọn kò notice pé ìgbà tó dín pé àwọn fẹ́ máa lọ ọmọ yẹn ń ké pé káwọn máa lọ wọ́n ní àwọn pé kí ló fẹ́ wọ́n ní gẹ́gẹ́ bí ọmọdé ṣé bisikíìtì ni wọ́n ní àwọn ṣàrà wẹ́wẹ́ fún wọ́n ní àwọn ò tí ì dé ìlàjì ọ̀nà tí aago àwọn ti dún tí wọ́n pè àwọn ní pé ọmọ wọn ṣaláìsí wọ́n ní kí ló ń pé àwọn bá bèèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ara ẹ̀ kọ̀ gbóná ara ẹ̀ gbóná kẹ̀ wọ́n ní gbígbóná yẹn lásán kọ́ ṣọ́ra fún kinní kan ibi tó ti ń ṣọ́ra wọ́n ní bọ́mọ ṣe dákẹ́ nìyẹn wọ́n ní àwọn pé kí nìkan wọ́n ní kí àwọn tó rí ọmọ mi bí wọ́n ló fẹ́ tó lẹ́yìn ọdún 7 pé kò síbi táwọn ọ̀dẹ wọ́n ní gbogbo ibi táwọn bá dé wọ́n máa sọ fún wọn pé ṣé àwọ̀ ò mọ̀ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ayé ni. Ìdojúkọ ti ayé tí mo rí ní 20 okay 2007 between 2006 or 2007 mo wà nílé àwọn ọmọ mi àkọ́bí mi ó kàn dìde ní mọ́mí come and say something nígbà tí màá rí òjijì téńdé ńlá orí ṣódà ni mo rí kí leléyìí mi ìmọ̀ túmọ̀ ẹ̀ mo lọ gbé anointing oil mo dà á sí mo fi bíbélì mo fi gbà kó lọ kúrò ńbẹ̀ mo dẹ̀ na bible sí dẹ̀ sọ pé ọlọ́run ó mọ nǹkan tí gbogbo eléyìí jẹ́ o mi ò mọ̀ ṣùgbọ́n ẹ bá mi take care take control oh lord mo ṣáà gba àdúrà ọba tí mo mọ̀ gbà mo gbà so gbà tó máa dijọ́ kejì tí máa sọ fún ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ kan wá gbọ́ ní ṣìgìdì náà ń pè é ṣìgìdì kí ló ń jẹ́ ṣìgìdì mo ṣáà mo ní ṣé ọkọ mi fẹ́ kú ìkọ̀ ọkọ mi wà lórí ààrẹ ṣé fẹ́ yí sórí àwọn ọmọ mi ni
nǹkan tó sọ mí di kérúbù nìyẹn. Lẹ́yìn ìyẹn ọmọ mi kàn jí lọ́jọ́ kan bẹ̀rẹ̀ sí ya epo pupa. Ó ń ya epo pupa. Ó lọ yàgbẹ́ ni. Ó wá rí i pé ṣòkòtò ń wet. Nígbà tó máa flush epo yẹn léfò báyìí sára kínní ni. A pè wọ́n ní general hospital. Dókítà wa tó wà ń bẹ pé ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ ilé rẹ̀? Ó ní even medically tó bá mu 5 litre of epo pé kò lè yà á lépo. Nígbà tá a máa béèrè wọ́n ní wọ́n fẹ́ jẹ́ kí ọ̀tá ẹ̀ kó dẹrù àròkà fún mi ni. Ọlọ́run ló ṣẹ́gun fún mi. Third one ọṣẹ dúdú mi lọ́ṣẹ dúdú ńlé. Lux la fi ń wẹ̀ white. Mo dẹ̀ rí nǹkan yẹn dúdú nínú bathtub. Ṣé ikú ló wọlé tó yẹn? Ọlọ́run ló ní kó jẹ́ mi ni wọ́n á fọwọ́ sí ó yọ̀. Mo fi run mú oorun ẹ̀rù alámà àti ọṣẹ dúdú ó ṣá oorun oríṣiríṣi. Nígbà tí màá trace ẹ̀ inú kankan mọ́ mi tó yàgbẹ́ epo yẹn náà ló tún wà. A tún lọ ṣàdúrà sí. Ìdojúkọ pọ̀. Màmá ẹ jọ̀ọ́ ẹ má bínú mà torí mi gbọ́ nǹkan ìrí látijọ́ tí mo ti ń rìn pé kí èèyàn ya epo pupa bẹ́ẹ̀ ni ọjọ́ 2 ló fi yà. láì ṣe pé ẹ ní fátírì epo tẹ fẹ́ máa ta epo tẹ wá wò pé bóyá kí ọmọ máa yà kẹ máa ta kẹ máa mẹ́kọ̀ owó. ọjọ́ 2 ló fi yà ṣùgbọ́n ọlọ́run kérúbù ọlọ́run séráfù ọlọ́run Mósè Orímọládé tí wọ́n la ṣe ó ṣẹ́ gbogbo ogun yẹn ní àṣẹwọlẹ̀. Nígbà tí nǹkan yìí wá ṣẹlẹ̀ màmá àwọn nǹkan yẹn nígbà tó ṣẹlẹ̀ kí ni èrò ọkàn yín nígbà yẹn pé ní because gẹ́gẹ́ bí Yorùbá àti pé gẹ́gẹ́ bí aláṣọ ara nǹkan kan tó jẹ́ kí n nífẹ̀ẹ́ aláṣọ ara ni pé kódà tí aláṣọ ara bá aláṣọ ara tí wọ́n bá jáde tí wọ́n bá fẹsẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí pé òun lọ àwọn pé níbo ló ti lè wá. And we Africans tabari nǹkan tó strange I might get a picture pé hope say no be village people. People come. Ǹjẹ́ ṣé nírú tọ́ọ̀tì yẹn? Mo ní o nítorí pé àwọn dókítà gan-an wọ́n ní kò sí béèyàn ṣe lè mu epo lásán kó mu bí omi kó yà bí kinní. Nígbà tí mo dẹ̀ rí tọ́mọdé yà fọ́jọ́ 2 tó tún jọkùnrin tí ìṣobìnrin kábà sọ pé bóyá ó ń ṣe nǹkan oṣù. Mo ronú o àwọn wòlíì mi dẹ̀ gbé ìgbésẹ̀ fún mi. Wọ́n gbé ìgbésẹ̀ fún mi Ọlọ́run dẹ̀ gbàdúrà tán gbà ó fàṣẹ sí. Ọpẹ́ ní fọ́lọ́run. Màmá ẹ jẹ́ ká tẹ̀síwájú lẹ́yìn gbogbo àwọn nǹkan tí ẹ ti bá wa sọ yẹn ǹjẹ́ ṣì ní nǹkan míì tó yẹ pé ẹ kò fẹ́ sọ fáwọn olólùfẹ́ yín tẹ́ pé ẹ kò fẹ́ jẹ́ kó kẹ́kọ̀ọ́ láti bẹ̀? Is there any other thing? Bóyá maybe politics line bóyá nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ lérò tó kọ̀ déédéé ṣẹlẹ̀ kan bá ṣe mí náà. Ó wà nínú eré orí ìtàgé ó wà nítorí pé wọ́n ní tó bá mọ̀ ara ẹ̀ wọ́n ní téèyàn ò bá mọ̀ bára ẹ̀ ṣe là tó bá fẹ́ kọ́pì asáré asákù. Bẹ́ẹ̀ni. The only thing tí mo lè sọ ni wípé mi kánjú pé I need this fame pé household name everywhere mi rò tó bá máa wá ó máa wá naturally. So mo gba nǹkan tí mo rí mo ní ayọ̀ ọkàn whatever tí n bá ní I'm contented with it. Ó jẹ́ gàrí ni mo mu mi ò ń wo ẹṣin ẹlẹ́ṣin sáré. Ìyẹn ló dẹ̀ bá mi dé nínú politics tí mo ní mo ti bẹ̀rẹ̀ láti 92 àwọn tí mo pè sínú òṣèlú wọ́n ti di leader wọ́n ti di honourable wọ́n ti di gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí mi kánjú mi dẹ̀ bínú. Téèyàn bá ti ní sùúrù tó mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Táyé ó lè má ṣẹlẹ̀ sí Kẹ́hìndé whatever tó bá come he or her way ó máa gbà ó dẹ̀ máa kò ní jẹ́ kó ná BP kò ní jẹ́ kó èmi mi ti rèlé mi ti gbẹ̀lé mi máa ń jáde pẹ̀lú ọ̀rẹ́ mi tó bá wọṣọ 1 million tó bá ti lè gbà kí n wà àǹkárá ìtẹ́lẹ̀ mo ń lọ nìyẹn I don't think pé báwo náà ṣe Ọlọ́run ló fúnyàn ní ó jẹ́ mo dẹ̀ mọ̀ pé whatever ti bá wo máa fit in so mi ń ronú pé mi ń wo aago alágo ṣiṣẹ́ so nǹkan tí mo lè sọ fáwọn èèyàn mi ni àwọn
fans mi, àwọn tó ń gbọ́ wa, àwọn tó máa wo kíní pé wọ́n wà contented with whatever they have. Nítorí pé wọ́n ní ẹni bá mọjọ́ òwò ló mọjọ́ kú. Tó bá mọ̀ pé ọ̀la ni máa là, èèyàn ní sáré, èèyàn dẹ̀ mọ nǹkan tó lòun kọ fáwọn. Nígbà tí mo ti bẹ̀rẹ̀ ní 2002 lẹ́yìn ìṣèrántí mi, kọ́lọ́n fọ̀run kẹ́ Chief Mrs. Kemi Nelson lórí ìṣèrántí mi lórí sick bed lóbìnrin yẹn ti fún mi nípò. So téèyàn ò bá ti kánjú tó dẹ̀ dúró tọ́lọ́run tó dẹ̀ believe nínú Ọlọ́run tó dẹ̀ sin Ọlọ́run ẹ̀, whatever tó believe o, it might be God, it might be whatever, it might be nature, the àwọn idols. If you believe in it, if you are clean with it, I'm sure you are good to go. But the Muslim, whatever to believe in, just do it the way Ọlọ́run sọ pé ká ṣe, because we are serving one God. So téèyàn bá ti ṣe, sky is the beginning. Wow, ẹ ṣeun gan ma. Màmá, kó tó dín pé a bẹ̀rẹ̀ sí ṣàwọn nǹkan yìí, ẹ bá wa sọ nǹkan tó jọmọ́ bíi sexual harassment. Ǹjẹ́ ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí? Torí màmá kì í má parọ́, tá bá kó obìnrin tó rẹwà púpọ̀ sílẹ̀ ní ìlú tí a wà yìí, màmá, nínú 100 a máa rí 60 obìnrin tó máa sọ pé yes, àwọn ti ní sexual harassment báyìí. Ó pẹ̀lú nǹkan tí obìnrin míì títí di wákàtí ọ̀wọ̀ ẹ̀ tí wọ́n ṣe lè dá ìjà àwọn ọkùnrin míì torí nǹkan tí wọ́n ti là kọjá nípa nǹkan yẹn. Ǹjẹ́ ti ẹ̀fà nírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí? Mo ní nínú politics. À ń ṣe meeting, mo wà nínú committee. À ń ṣe kò kárí pé kí party lè dá. Bẹ́ẹ̀ torí pé nínú acting, ẹ mọ̀ pé a máa ń ọ̀gàrà wa. A máa ń kò mean anything fáwa. Bẹ́ẹ̀ nínú politics mo ṣe. Máa yẹn wọ́n wá rán mi iṣẹ́ wá ní òun máa gbé mi lọ. Ó bá gbé mi lọ. Ó wá dé àlọ́fíìsì for Sundays, either Saturday or Sunday. Mi rò ó tẹ̀lé, ó wọlé, ó ṣílẹ̀kùn. Mi ṣáà ní dúró síta, mo dẹ̀ jókòó. Àfi ó ṣe wá gidi mi. Mo kàn tí ni. Kí ló dé? Ẹ wọ wèrè ní sà. Ó wá wò bá, ó strange sí pé ṣe bẹ́ẹ̀ mi ni máa ń rẹ́rìn sóun tí máa ń hug òun tí wọ́n á tún peck. Mo ní kí ni ìtumọ̀ yẹn? Mo orí pé àjọ wà ní committee, and we are all leaders. Tí bá hug yín, tí bá peck yín pé kíní, it doesn't mean anything. Olóhùn rò pé mo fọ́ fóun ni. Fọ́kẹ̀. Èmi ò fọ́ fún yín sá, mi kò yín jẹ rárá. Ẹ̀yà àjọ ẹ ṣílẹ̀kùn. Kẹjẹ́ á lọ. Ẹ fẹ́ destroy ọ́fíìsì yín. Ó ní má bínú. He was a lawyer. A lawyer? He's a lawyer. He's a lawyer. Ó ní ẹjọ́ gbogbo ìwé yìí ni máa yá pọ́n o. Ẹ fi tó lé máa yá o. Ẹ ṣílẹ̀kùn. Kò wá kí mi sá, kò kí mi mọ́, kò dẹ̀ kàn mí. And I had one bad experience ní ti acting. À ń ṣeré, a record tán, nǹkan kún gba yàrá ẹ̀. The producer yẹn ó bẹ̀ mí, ó lọ́mọ obìnrin kékeré kan, ó lóun ò lè gba yàrá fún. Ó ní ó mọ̀ pé ẹnì kankan ò sùn tì mí. Ó ní kí n jọ torí Ọlọ́run. Mo ní okay, mo ní kó máa bọ̀. So èmi àti lady yẹn á jọ wà nulẹ̀. Ní 1:30 lóru, ó gbọ́ kọ̀ọ̀kọ̀. Ta ni o? Ó lé mi ni o. Ọlọ́run ló ń jẹ́ mi ni o. Kí ló dé o? Ṣílẹ̀kùn. Àjọgbá yàrá ni. Ó lájọgbá yàrá. Mo ní kí ló wá dé tí máa ṣílẹ̀kùn? Mo fẹ́ do ẹni. Ó sọ bẹ́ẹ̀. Wait. Mo kọ́kọ́ ṣe for about some seconds. Mo ní kí lẹ wí? Ó ní mo fẹ́ do ẹni. Bá ṣílẹ̀kùn. Ó bá ṣílẹ̀kùn. Ó bá wọlé. Ó tiẹ̀ lálejò. Mo ní ó lálejò. Ṣé fẹ́ ṣe pẹ̀lú ẹni tó ó nínú pé òun ò lè ṣe bẹ́ẹ̀. Mo ní ó dá ẹ máa lọ. Mo ń bọ̀. Ó ní òun mọ̀ pé ò ní wá. Ẹ má tẹ́ mọ̀ pé mo ò ní wá, kí lẹ wá fún. Ó bá jáde ń bá tilẹ̀kùn. Ọlọ́run ló ní kí n gbá dómi ní ṣílẹ̀kùn náà. Mi ní ṣílẹ̀kùn because torí pé mo mọ̀ pé mo ní èèyàn lọ́dọ̀ ni. Apá mi jábọ́. Ó
ó toast mi ó ṣe kankan fún mi ó dẹ̀ kọ́lẹ̀ kó dẹ̀ ní kí n sílẹ̀ kó dẹ̀ ní mo fẹ́ dùn ẹni ọmọ oko ní mi ìṣọ́ mi gbọ́ rí so ojú rí bẹ̀tì thank God. Ẹ ṣeun gan ma màmá látìgbà tí ó ti wá dín pé bóyá fíìmù yìí ti dé ǹjẹ́ ẹ ṣe rántí nǹkan tẹ́ gbọ́ nípa ara yín tó dẹ́ pé nígbà tẹ́ gbọ́ tó bá yín lọ́kàn jẹ́ pé ẹ wọ́n pé àwọn èèyàn ń gbé nǹkan tó ń ṣe tí tó yẹ pé nǹkan tí ẹ̀ tiẹ̀ tó yàtọ̀ sí nígbà tí fíìmù ìdájọ́ yẹn jáde tó yàtọ̀ sí nǹkan pé níbi ẹ kò ráwọn èèyàn they are gossiping about you and wọn lè wá síwájú yín láti wá confront pa mọ́mì sista àǹtí kí ló dé tí nǹkan báyìí and wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri tó yẹ pé ó bá yín lọ́kàn jẹ́ ǹjẹ́ ṣe rántí anything like that. mi rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí mi rí mi ìdẹ̀lẹ́ ẹni tó gbọ́ tó wá sọ fún mi Ọlọ́run ló ṣe é kò ń ṣe mí because obìnrin ni mí so wọ́n lè sọ even wọ́n lè àròsọ wọ́n lè sọ ṣùgbọ́n Ọlọ́run sì kẹ́ mi títí dòní mi ní any scandal rí mi ìdẹ̀ gbọ́n pa ẹ̀ rí wọn kàn pa mi ní láburú rí. Ǹjẹ́ ṣe ìrántí ijọ́ tún ní yín dùn jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ìgbà tí inú mi dùn jù ni ìgbà ìdájọ́ mi ti dé yẹn náà ni tí torí ẹ̀ tán pè mí láti ìlú òyìnbó wọ́n fi ní kí n wá wọ́n dẹ̀ fún mi ń visa inú mi dùn pé èmi rèé so I was happy. I was happy. Inú mi dùn. Then lẹ́yìn ìgbà yẹn náà torí wọ́n ní téèyàn bá níjọ́ tínú ẹ̀ dùn ó máa ní tìdàkejì láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ orí ìtàgé ǹjẹ́ ẹ rántí ijọ́ tí inú yín kù díẹ̀ dọ́yà pé ó fẹ́ bàjẹ́ pé kí nìkan tó tún ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà lọ́hùn. Èyí tó yẹ kó bà mí nínú jẹ́ kò bà mí nínú jẹ́ nítorí pé ẹnìkan kan wò mí ó dẹ̀ ní ṣe mọ̀ ojú mi young ju age mi lọ nígbà yẹn ó wá rò pé òun jù mí lọ ó dẹ̀ sọ̀rọ̀ sí mi ní ayé ẹ̀ má lówó fún mi mọ́ kíníkan mo wá wò pé mo wá wò lówó fún mi ó ṣe ọmọ age mi ni dómi tí ẹ bá bó ṣe ń sọ bó ṣe mi ò bá sọ the next thing tí máa tún ṣe fún gbà tí máa bá sọ òun náà ni mo tún lò fún so kó ṣe fẹ́ náà so many people wọ́n máa ń wò pé ọmọdé lélẹ̀ torí pé wọ́n mọ̀ mí èmi náà ò dẹ̀ fira mi hàn kó mi ní ìpèníjà pé kí wọ́n insult mi àbí bẹ àwọn small things bẹ́ẹ̀ yẹn mi ò ní kíní inú modeling ni mo ti ní gbà yẹn nítorí pé nígbà tá a bẹ̀rẹ̀ a máa ṣe dáadáa wọ́n bá ti lè mú ẹ̀mí make up natural ni máa lọ and they will pick me nígbà tí àwọn ọmọ orí ìrìn tó dàpọ̀ mọ́ àwọn modeling tó yẹ pé tá a bá ti ṣe casting tán àwọn agencies yẹn wọ́n pe àwọn client pé ẹni yẹn ó sọ pé òun travel ó sọ pé ẹ máa ti kó báàgì wá pé ẹ wá record àṣẹ wọn ti record lánàá so àwọn kinní yẹn máa ń jẹ́ kéèyàn wà depressed àwọn clients ló mú mi fún ara wọn but àwọn agencies yẹn nígbà yẹn wọ́n á ti ṣe shooting yẹn tẹ́ bá wá dé níjọ́ kejì pé tẹ́ gbé báàgì tẹ́ ṣe ń bọ̀ wọ́n sọ pé sorry we done it yesterday we are done with it ẹ wá máa wúra yín pé kí ló ṣẹlẹ̀ kó tó di pé later la wá mọ̀ pé àwọn ọmọ yẹn iye táwa bíìlì àwọn á gba half so àwọn agencies yẹn ló ní half tó kù. Wow. Màmá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ fi wá pé ẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé at a very tender age bíi primary one ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi ń yé wa pé nísìnyí a wá rí pé nínú àwọn àgbà òṣèré kọ̀ọ̀kan bí àwọn màmá mi fẹ́ dárúkọ wọn a rí pé wọ́n ń jà sí ọjọ́ orí ní pé mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé láti bíi over 40 years 50 years nígbà tí wọ́n sọ pé láti bíi 40 years 50 years
ẹnì kejì yín láti máa bẹ̀rẹ̀ pé ọmọ ọdún mélòó kọ́ ni wọ́n tí wọ́n sọ pé ó ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ṣé ẹ ti ní àwọn èèyàn tó bá yín orú ọ̀yẹ́ tẹ́ sọ pé bàbá yìí ni mo bẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ sọ pé irọ́ ni tí wọ́n ọ̀dẹ̀ sí ń bẹ̀ tí wọ́n mọ̀ jẹ́. mi rí nítorí pé tí ẹ bá ti lọ́rẹ̀ẹ́ jù tẹ̀ ti close jù làwọn arúgbó yẹn máa ń wáyé bẹ̀tọ́ ẹgbẹ́ jẹ́dẹ́ location ẹ káàárọ̀ mọ́ nǹkan kú wọ yàrá ẹ lọ I don't mix with people. Tàbá jọ jókòó bá a lè jọ sọ̀rọ̀ but no it means pé kéèyàn máa wáyàn lọ lé kéèyàn máa the only person I did it with was Ṣọlá Ṣóbọ̀wálé. The only person tí mo mú lọ́rẹ̀ẹ́ gidi tájọ ń sọrí bẹ́ẹ̀dì kan náà tájọ ń ṣe was Ṣọlá Ṣóbọ̀wálé. But lẹ́yìn yẹn we were on for a long time tó yẹ pé aṣọ kan náà lájọ máa wò á máa jọ lọ pàtí lọ káàkiri but ìwà tó yá ni Ọlọ́run ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́run ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tó ń kánkó lọ nílọ. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí torí ẹ tuntun gbé mi yà síbò mi nǹkan míì ni mo fẹ́ Màmá wa Ṣọlá Ṣóbọ̀wálé when you see her nínú movie industry èèyàn tó wà energetic èèyàn tó yẹ pé yes wọn kì í gbọ́ wọn kì í gbà irú èèyàn gangan ni màmá jẹ́ lójú ayé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn lè má ti bá wọn pàdé ṣùgbọ́n nǹkan tí wọ́n wò nínú sinimá wọ́n fi máa judge irú èèyàn wọn ṣé wọ́n èèyàn búburú ni wọ́n lójú ayé. Téèyàn bá wà principal ń gbà mí àló burú. Bẹ́ẹ̀ni. Irú èèyàn tí Ṣọlá jẹ́ nìyẹn. Ṣọlá is good. Èèyàn ń kókó má kò síbi kan. Ọmọ Ondo State ni. Ó tún jẹ́ ọmọ Èkìtì bíi méjèèjì ló ti má gidi. So èmi náà ní tèmi lára. Kò sọ́mọ Ondo State abọ́mọ Èkìtì tí ò ní that agídí ṣe mọ̀ civilization àti bóyá church àbí nǹkankan ló máa jẹ́ kí èèyàn dín ọwọ́ ẹ̀ kù díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tẹ́ máa tẹ̀mọ́ lẹ́nu wa tí ò ní faraya. Èèyàn dáadáa ni. Wow, ẹ ṣeun gan. Màmá mo rántí kankan sìn kó tó di pé a bẹ̀rẹ̀ torí mo kàn ń try láti recollect ẹni ó ní performance kan tẹ máa ń ṣe nígbà tẹ wà ní abúlé. Bẹ́ẹ̀ ni. Ẹni òjìji. Bẹ́ẹ̀ ni Àbàjì la máa ń pè. Àwọn Àbàjì. Ìjọ Àbàjì àwọn ará Ìdọ̀rẹ̀ Oǹdó ó yẹ kí wọ́n mọ̀ nǹkan tí. Wọ́n mọ̀ Ìjọ Àbàjì máa fi àwo sí ẹ̀yìn ọwọ́ báyìí ibi báyìí màá fẹ̀yìn kan sọ́run màá fi kan sí máa spin Ìjọ Àbàjì ni white la máa fi ń jó òyìn ló máa ń pawó fún àwọn nkù mi ńgbà yẹn tá bá ń ṣe eré tá bá gba long vacation báyìí a máa stage a máa ṣe practice a máa ṣàkọsórí a máa ṣe wì a máa ṣe gbogbo ẹ̀ a máa jó a máa ṣe drama àtún wá ṣe cultural dance la máa ń pè so a máa wá ṣe yẹn ìyẹn gangan ló máa ń boost owó wa tó máa jẹ́ kó owó wa pọ̀ àwọn ẹ̀gbọ́n mi ò fún mi rí o tó bá rí kinní kan máa wò. Fún yín lówó rí. Fún mi lówó rí àbí máa ń pawó fún wọn ni láti pawó fún wa because inú wa máa ń dùn pé àti ẹ̀ ń ṣe kinní yẹn pé inú wa máa ń dùn. So gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹni ẹ máa fi àwo. Àwo pẹlẹbẹ. Ṣé àwo tó fi ń jẹ. Sọ́sà bíi sọ́sà kò ń ṣe ńláńlá yẹn. Sọ́sà kéékèèké yẹn a máa fi sẹ́yìn ọwọ́ báyìí. Kò dẹ̀ ní jábọ́. Kò lè jábọ́. Ṣé wọ́n máa fi magnet sí. Irọ́ tẹ́ bá ti ṣe báyìí mọ̀ pé excuse me breeze bẹ́ẹ̀ ṣe ń ní ìmọ̀ bí mo ṣáà máa ṣe máa fi kan sẹ́yìn máa fi kan sẹ́yìn mẹ́rin ni máa ń lò. Ṣùgbọ́n ẹ lè ṣe wọ́n sìn. Àkílódé máa ṣe bẹ́ẹ̀ àti spin yẹn lè máa pọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ aláwo yìí jọ olúbodè èèwà ọmọ aláwo yìí jọ olúbodè èèwà kéṣẹ́ o wà kéṣẹ́ o èèwà orin yẹn ni máa fi jáde àìsàn wa máa kọrin àwa máa spin yẹn wọ́n máa pàtẹ́wọ́ wọ́n máa ṣe inú mi náà máa dùn. Ẹ ṣeun gan màmá. Màmá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti bá a sọ ẹ ti bá a sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ǹjẹ́ nínú àwọn kọ̀lígì yálà tó yẹ pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ àbíkẹ́ tó jẹ́ bí àgbàlagbà tó yẹ pé wọ́n dolóògbé tó yẹ pé òpá ká ní ẹni yìí dẹ̀ ṣì wà orúkọ wọn náà bá ti òrò jù báyìí lọ tó yẹ pé ó yìí máa ń dùn yín ǹjẹ́ rántí kankan nínú wọn tẹ́ súnmọ́ àbíkẹ́ tẹ́ mọ̀.
gbogbo àwọn tó lọ ni ṣé Bímpé lady yẹn ní ọdún fáńjì náà ṣé kí lorúkọ ẹ o lady tó kú after tó bímọ yẹn. Ojúyọláyà ṣé tó bí síkà. Òun ti tètè kú ńgbà tí artist ń kú ńgbà yẹn ọdún fani ó ṣe ìbejì báyìí kí lorúkọ ẹ o. kò dẹ̀ ń ṣe Bísí Kọ́mọláfẹ́. No Bísí Kọ́mọláfẹ́ kọ́ ààyè ó ti kú before Bísí Kọ́mọláfẹ́. Ó dúdú báyìí ó dúdú gan lómi lára díẹ̀ ó bímọ náà ló fi kú ńgbà yẹn. tó ẹ pé ó wà ní òun náà ti di jẹrẹgẹjìgẹ ó ti ó máa ń like acting ẹ àwọn Bísí Kọ́mọláfẹ́ yẹn náà wọ́n bá wà ní wọ́n ti lọ gan pẹ̀lú TikTok gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti lọ gan Ọlọ́run fọ̀run kẹ́ wọn it's painful but ó yọ Ọlọ́run because àwa kọ́ a máa ṣe Ọlọ́run ọba ni. ẹ ṣeun gan màmá ẹ sọ àwọn kan lẹ́ẹ̀kan pé ẹ̀yin àti àwọn màmá wa Ṣọlá Ṣọ́bọ̀wálé ẹni kódà gan ẹjọ́ máa ń lọ patí káàkiri tí mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bíi pé gbajúmọ̀ gẹ́gẹ́ bíi pé Èkó lẹ́tú wà màmá mo mọ̀ pé tí àyè fàájì bá yọ ẹ wà intact. mo wà intact o táyé pati o ẹ láìkì pati. mo láìkì pati tí bá dẹ̀ di pati màmá jó ni ìgbà tí fame dé wà á lè dìde lórí seat mi máa kàn jó àtẹ̀yà máa jó àmọ́ láìkì jó gan because mo lè jó 24 hours láì jókòó. 24 hours. kí n ṣáà máa jó. màmá bóyá ká kúkú jìnnà kẹ ẹ fẹ́ break record nìyẹn ká bá yín consult Guinness record. okay. màmá gẹ́gẹ́ bí nǹkan tí mò ń try láti béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà wọ́n nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin fújì tó bá lọ pàtí ẹlòmíì gan nílé gan ẹlòmíì ní ọ́fíìsì ṣùgbọ́n nínú àwọn onífújì àti bíi King Dr. Saheed Òṣùpá àwọn náà máa ń ṣe eré orí ìtàgé Alhaji Wasiu Alabi Pasuma àti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n ń ṣe eré orí ìtàgé màmá nínú àwọn onífújì palẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ nínú wọn. Pasuma ni. ẹ nífẹ̀ẹ́ Pasuma ǹjẹ́ ti bá Alhaji Wasiu Alabi Pasuma. àti ẹ̀ ti jọ ṣeré rí pẹ̀lú Òṣùpá onímọ́tò ní táìtù ẹ̀ Fálà náà ló ṣe mo jẹ́ ẹ̀gbọ́n Pasuma Alabi òun àti ẹ̀ wọ́n jọ ṣe custom kan ṣe fàyàwọ́ kan ṣe custom ní onímọ́tò fájọ́ wà lórí set bẹ́ẹ̀ mo láìkẹ́ láti máa gbórin ẹ̀. ẹ ṣeun gan nínú àwọn onífújì tí mo dẹ̀ mọ̀ pé ṣàṣà ní Yorùbá tí kò nífẹ̀ẹ́ orin wọn òun ló fẹ́ jẹ́ kí n bèrè ǹjẹ́ nífẹ̀ẹ́ sí orin Alhaji Wasiu Ayinde Marshal Crown the Ultimate tí mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí Lagos State fẹ́ ṣe gẹ́gẹ́ bí politician number one musician K1. bẹ́ẹ̀ni ẹ wò gbòòrò wò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa mo láìkẹ́ náà mo máa ń jó orin ẹ̀ because àti ẹ̀ ní choice dáàdi wa láìkẹ́ so ṣẹ́mọ̀ tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ orin kan continuously orin ẹ̀ tí mo láìkì jù èyí tó kọ́kọ́ fi jáde ìjì tó bá jà tó gbọ́ bá àgàn yìí ó gbé Kofi nẹ́nẹ́ àdó gbogbo wọn ti ṣe gbé dàdú mo láìkẹ́. ǹjẹ́ ti bá Alhaji pàdé rí. a máa ń pàdé bẹ̀ tá à ń sọ̀rọ̀ tí àwọn àwa tampan tá a bá lọ sọ́dọ̀ ẹ̀ máa ń jókòó ní èmi ò láìkì familiarity ṣẹmọ nǹkan tí ẹ láìkẹ is not in my nature tá a bá dọ̀dọ̀ a máa jókòó ni a máa jókòó a kì í ẹkú àdẹ̀kì wa ó tán bí àwọn tó bá máa bá sọ̀rọ̀ a máa bá sọ̀rọ̀. or there's something tí mo gbọ́ nípa wọn mi dẹ̀ fẹ́ pẹ̀lú pé bẹ́ẹ̀ tí ṣe bá wọn pàdé torí èmi gbogbo àti bá wọn pàdé far distance mi tí ní orí ọ̀fẹ́ láti wà níwájú wọn kí n bá wọn sọ̀rọ̀ but gẹ́gẹ́ bíi pé ẹ̀yin máa ti bá wọn pàdé ẹ ti máa rí wọn one on one mo máa ń gbọ́ kankan táwọn èèyàn máa sọ pé wọ́n ní Alhaji bí èèyàn tó ní ìgbéraga ni wọ́n ṣé tòótọ́ ni ẹ bá máa classify nǹkan kẹtì rí. wẹ́ ní ilé sọ pé ó ní
mi ìwò débẹ̀ because tá bá débẹ̀ gbogbo wa náà ló máa kí tá bá kí ó máa kí wa àwọn tó bá fẹ́ bá sọ̀rọ̀ á bá sọ̀rọ̀ nígbà tí mi ò ta sí tí mi ní one-on-one discussion pẹ̀lú wọn rí so mi lè sọ bóyá wọ́n ní rí gbéraga àbí wọ́n ní gbéraga bẹ́ẹ̀ ok bíi pé yàrá yìí sìn a lè jọ wà bẹ́ẹ̀ àwa àtàwọn èèyàn mi irú MC Olúọmọ náà àjọ máa ń lọ ọdẹ dáadáa tá máa jókòó àwọn tó bá máa bá wọn sọ̀rọ̀ ló máa bá wọn sọ̀rọ̀ I don't have a personal request from them so mi lè mọ̀ bóyá wọ́n gbéraga àbí wọ́n gbéraga. Ẹ ṣeun gan màmá ó ní fídíò kan tó jáde tó ń trend lẹ́nujọ́ mẹ́ta nípa ọ̀rọ̀ MC Olúọmọ gẹ́gẹ́ bí politician MC sọ wọ́n ní pé gbogbo àwọn eléré orí ìtàgé wọ́n nígbà tí campaign ń bọ̀ ní gbogbo period yẹn wọ́n ní gbogbo àwọn eléré orí ìtàgé táwọn pè ní pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé wọn ò fáwọn ní wọ́n ń kọ́bọ̀ o ní pé gbogbo àwọn eléré orí ìtàgé làwọn fi sí hòtẹ́ẹ̀lì táwọn fún lóúnjẹ kódà wọ́n dárúkọ iye owó tí wọ́n fún wọn nígbà yẹn nígbà tí fídíò yẹn wọ́n ṣe before nínú fídíò yẹn wọ́n tún wá gbé after nǹkan tí wọ́n sọ oye tí wọ́n ní àwọn fún wọn bí pé kẹ́ ẹ̀ mọ̀ ẹ fún yàn báyìí ní 42,000 kẹ́ ti sọ sẹ́yìn kó wá dì sí yìí kẹ́ wá sọ pé ẹ fún wọn ní 60,000 ẹ à hòtẹ́ẹ̀lì tẹ́ gbà fún wọn hòtẹ́ẹ̀lì 80,000 kí ọ̀rọ̀ yẹn kó máa tọkara wọn. Màmá ṣé lóòótọ́ gẹ́gẹ́ bí politician kó má kọ̀ dàbí ìgbà pé bóyá àbí ṣé lóòótọ́ gẹ́gẹ́ bí ilé orí ìtàgé ṣé lóòótọ́ ni MC Olúọmọ ṣe àwọn nǹkan wọ̀nyí ní period yẹn. Ó ṣe é lóòótọ́ because wọ́n wá bí wọ́n wá bá chairman mi my former chairman Mojeed Alabi Balogun wọ́n pọ̀ Túnjí Dàmọ́lá Ọlátúnjí wọ́n pọ̀ Ọláìyá even kọ́ lọ́n fọ́rùn kẹ́ Murphy Àfọlábí gbogbo wọn náà wà ń bí ń gbà yẹn wọ́n wá kí wa chairman wa dẹ̀ ṣe wọn dáadáa àwọn ti MC ni ó níbi ó dà pé àjà ló kàmpù wọn sí ó fún wọn Peter Ìjágbèmí náà wà nù wọn pọ̀ gbogbo wọn náà wá bí chairman mi dẹ̀ introduce mi pé ìkànnì yín rè bẹ̀ supervisory councillor mi ni ó ṣe bẹ̀ iye tó fún wọn mi ò mọ̀ o because I wasn't with them o ìbá wọn lọ sótẹ́ẹ̀lì o so ó ṣe lóòótọ́ ó kàmpù wọn èmi ìwà mọ̀ nípa iye tó fún wọn. Ok ẹ ṣeun gan màmá màmá kó tó di pé a lọ sórí abala tí a fẹ́ lọ màá fẹ́ ká sáré sọ nǹkan kan torí nǹkan yẹn ọ̀rọ̀ tó ń gbé mi nínú ni mo dẹ̀ ń fẹ́ èèyàn tó yẹ pé ó wà ní torí èèyàn tó bá wà nídìí pẹpẹ ló lè sọ bí pẹpẹ ṣe rí màmá a rí ọ̀rọ̀ kan tó ń jà ràìnràìn tí wọ́n sọ pé Donald Trump president ìlú Amẹ́ríkà wọ́n ní wọ́n ń bọ̀ wá sílùú Nàìjíríà wọ́n fẹ́ invade Nàìjíríà lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn kìrìsìtẹ́nì màmá kí lẹ rí sí nǹkan yẹn ṣé nǹkan yìí lè possible. Kò lè possible o báwo lè ṣe mọ wàhálà tó wà nílùú tiẹ̀ ó ti ṣe tán because they kill them too wọ́n pa wọ́n náà l'Amẹ́ríkà tó yẹ pé local television wọn ló ń gbé yẹn the international because ṣe mọ̀ pé wọ́n ní system wọn work níbẹ̀ yẹn but èyí tí wọ́n ṣẹlẹ̀ ní ọ̀hún gan àwọn racist tó ń pààyàn anyhow kò tí mójútó kí ló kàn pẹ̀lú Africa and I'm sure ó láwọn kan tó ń sponsor wọn tó fẹ́ kán wá síbí to fight for them and it cannot be possible. Ajá àwọn rororo kò ṣojúlé méjì kò di wọn àtún lè wá colonize wa ẹlẹ́ẹ̀kejì náà even èyí tó ṣì colonize wa àti ìbọnú ẹ̀ London la wà lọ́wọ́ ẹ̀ America tún bọ̀ kò lè jọ kò possible àwọn tó ń fún wọn yẹn àwa náà máa bẹ̀rẹ̀ sí sọ tiwa náà because tiwa ń bí àárín nǹkan fi ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ti Nàìjíríà yẹn local ló máa wà gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ìta ni gbogbo nǹkan wa tó bá ṣẹlẹ̀ ìta ni. Donald Trump kó rorí ẹ̀ kó kí ọpọlọ ẹ̀ bá sọ̀rọ̀ àwọn tó dẹ̀ wà bẹ́ẹ̀ kan bá sọ̀rọ̀ ó kọ́kọ́ yanjú wàhálà tó wà lọ́rùn ẹ̀ ní Amẹ́ríkà nù kò tí yanjú yẹn olóhùn bọ̀ ń bí it's because à ń tara wa síta gbogbo nǹkan wa ìta everything ṣé wọ́n ń para wọn ní Amẹ́ríkà ni ẹ̀bí wọ́n ń para wọn ní London tó yẹ pé ẹlòmíì bí tán ya wèrè ẹlòmíì lè wò ó nínú ẹ̀ ń bóun àbí òun fẹ́ make name á dẹ̀ pààyàn á dẹ̀ dúró sí pé òun lòún pa ṣérú ẹ̀ wà ń bí ni lóòótọ́ la ní security issue ń bí báyìí but it's not for
Christian nìkan ṣáwọn tó ń wọ mosque tó ń pa wọ́n yẹn ṣé Christian lọ pray ní mosque ni pa Muslim wọ́n pa pagan pàápàá everybody ni because they need money àwọn yẹn wọ́n dẹ̀ kàwé wọ́n dẹ̀ ti remote orí wọn ò pé nígbà tó bá ní tẹ́ bá pààyàn torí ẹ̀sìn kíní 17 dúró díẹ̀ lọ ta ló lọ ọ̀run tó padà wá tó sọ pé wọ́n fún wọn ní virgin lọ́hùn. kò sí. so àwọn yẹn lórí wọn ò pé nítorí pé mùmú ni wọ́n tó bá jẹ́ mùmú tó bá jẹ́ káwọn ọmọ wọn lọ school bí Awólọ́wọ̀ ṣe free education tí gbogbo wa lọ school tójú wa là ojú wọn bá ti là ní ọ̀ní Yorùbá dẹ̀ sọ wọ́n ní ọmọ tá a bá kọ́ ló máa gbélé ta kọ́tà so torí pé wọn lọ sí school lọ́hùn yẹn ni gbogbo yẹn ṣe ṣẹlẹ̀ kí Trump jókòó sí ìlú ẹ̀ o ó jókòó sí ìlú ẹ̀ o. màmá ẹ ṣeun gan ǹjẹ́ ṣé President Bola Ahmed Tinubu ǹjẹ́ ṣé ẹ rí wọn gẹ́gẹ́ bí èèyàn tẹ́ pé agbára wọn ká ọ̀rọ̀ insecurity issue yìí. nígbà tí bàbá ń bọ̀ bàbá believe pé àwọn lè yanjú ẹ̀ pé wọ́n mọ the depth of that thing kó tó débẹ̀ nígbà kan débẹ̀ tán wọ́n lè reverse bẹ̀ torí pọ́kùnrin ni wọ́n because ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí ogun Pegason issue tó ṣẹlẹ̀ pẹ̀lú Dangote ó tú àṣírí so many things now. Exactly. so bàbá ò mọ̀ ó kàn rò pé yes pé òun mọ̀ díẹ̀ nígbà tó débẹ̀ ó mọ̀ pé ó ń try bẹ́ẹ̀ tó bá ń ṣe àwọn tó ń rí báàgì ráìsì wa tó ń tà ní foreign fún wa ṣé bàbá ló ṣe ni àwọn tí Dangote ní òkè mo mú 1 billion mo fi ṣiṣẹ́ tẹ́ wá ń bi pé kò pè yín jókòó pé 20 billion ni mo fi ṣiṣẹ́ sẹ́yìn lẹ fẹ́ bá ṣe bó ṣe máa rí owó ẹ̀ padà ni ó kó mọ́tò wá ẹni kókó fẹ̀yìn àwa gangan tí Nàìjíríà bá pọ̀ jà rẹ̀ àwa gangan the little government tó wà lọ́wọ́ wa governors tó wà lọ́wọ́ wa báwo la ṣe ṣe. We are all guilty of whatever is going on within the Nigeria within the country àti Hausa àti Igbo àti Yorùbá gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀ because tí tó bá ń ṣe nǹkan tí ò dáa tó bá lè correct ẹ̀ tẹ́lòmíì bá ṣe wà correct ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa la guilty tá bá ṣòfin kan sìn àwọn míì tó máa gbọ́pọ̀ lọ jáde pé ok tẹ́ bá gba bíbà ẹ lè rúfin yẹn wọn ò ní mú yín. so bàbá lè ṣe o ṣùgbọ́n àwa la máa jẹ́ kó lè ṣe we have to support him. bàbá ní ká blow whistle pé wọ́n ní ká blow whistle tó bá lọ sí police station àbí tó lọ sí anybody tó pè àwọn ìlú máa pè pé náà bàbá yìí ló pè mí o báyìí ni ó sọ nípa ẹ̀ o we are all corrupt àwọn dẹ̀ ti deep down inside our bone marrow ọlọ́run ọba nìkan tó bá touch heart wa la lè change Nigeria bàbá is trying and some other people too are trying but our trying kó tó lè yọ we have to come together or ká ronú wa nínú ilé wa pé ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá bímọ tó bá lọ neighbor ẹ̀ abá ẹ̀ wo ọmọ ẹ̀ tó bá ṣàṣe má ṣe àwa correct ẹ̀ ní school àwọn teacher làwọn ọmọ respect jù tó bá bá wọn wí wọn gbọ́ bẹ́ẹ̀ tí nísìn tó bá bá ọmọ mi wí màá lọ sí school màá sún ọ́n jù why did you touch my pikin neighbor tó bá bá ọmọ ẹ̀ wí wà ní harassment àbí child abuse tẹ́lẹ̀ wọ́n ní ojú kan ló ń bímọ ìgbà ojú ló ń wò ìgbà ojú òwò nǹkan kan báyìí ojú kan ní o bẹ́ẹ̀ tójú kan bá dẹ̀ wò kò lè gúnrégé o wọ́n ní ohun tá a bá jọ wò gígún ní gún so ọwọ́ wa ní Nàìjíríà wà o ọwọ́ wa if how we want it to be as you lay your bed so you will lie on it. ẹ ṣeun ma ẹ ṣeun màmá ká máa lọ sí abala tó kẹ́yìn nǹkan tí a fẹ́ ṣe abala ẹ̀ òun la máa ń pè pé tell me the best nǹkan yìí tí bá ti béèrè lọ́wọ́ yín ẹ bá mi sọ èyí tí tọ̀dọ̀ tí yín o kò ń ṣe pé ìkan tẹ bá sọ kò ń ṣe pé bẹ́ẹ̀ ni ó rí fẹ́lòmíì o bẹ́ẹ̀ yìí ṣe rí tó ní bá ṣe ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni. nísìnyí màá máa béèrè lọ́wọ́ yín ẹ bá mi dárúkọ màmá láàrin Ọdúnládé àti Ibrahim Chatta lọ́dọ̀ tí ta ni best actor. Ibrahim Chatta Ọdúnládé àwọn méjèèjì ni great actor àmọ́ Ibrahim Chatta. Ibrahim Chatta.
Ibrahim Chatta àti Yẹmí Ṣọ́ládé. This is difficult. Ibrahim Chatta. Ibrahim Chatta. Ibrahim Chatta àti Yẹmí Ṣódìmú. All this, ẹ mọ nǹkan tí mo fi mú Ibrahim Chatta. Tó wá jẹ́ kéwú, á ké. Tó jẹ́ Bible, á ṣí. Tó jọ́fọ̀, á ṣe. Tó jẹ́ arúgbó, tó bá ṣe ń gbà mí ẹ̀ lè wá mọ̀ wò. Later tó bá wò dára, Ibrahim Chatta mà ni. All of them are very good. They are all good actors. So fẹ́ kí n lọ jìnnà pé there's nobody that can beat Ibrahim Chatta lọ́dọ̀ tí. Lọ́dọ̀ tèmi. All these people they are my paddy. Ibrahim Chatta ní ìrùbọ̀ bóyá ọmọ mi àbí ọmọ mi. So ní kò ṣe pé I'm not close to. ẹ ti pàdé ọ̀sẹ̀. Mo ti ṣe ìyá ẹ̀ mo ṣe ìyá ẹ̀ ní Sisi Márúwá. Wow. Àmọ́ máa ń pàdé ẹ̀ dáadáa. Mo ń ṣe ìyá ẹ̀ mo ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ mo kò sí ìtú. Èmi pẹ̀lú ẹ̀ ti had more than 5 movies. But what is ẹ̀rí nínú Ibrahim Chatta tó dà pé ó wà unique that is quite different from every other actors on set that you can say? Tó bá fún Ibrahim Chatta ní Muslim part àgàgà àfà yóò kéwù yẹn lọ bíi pé òun ló kọ Quran ni Ọlọ́run. Tó bá dẹ̀ ní Bíbélì yá yóò sọ bíi pé ó wà ńbẹ̀ nígbà táwọn tó ń kọ Bible Bíbélì pé wọ́n wà ńbẹ̀ ni. Tó bá wá ní tọmọ ọ̀tá àbí oníkóṣe wèrè àbí oníkóṣe onígbáná àbí ó lè bend ó lè twist anything. Tó yẹ pé tẹ́ bá ní kó ṣarúgbó ńkọ́. I give it to him. He doesn't know me. Ó lè mọ̀ mí o, but we are not close. We are not close. Yẹmí Ṣọ́ládé mò ń pè. Ọ̀rẹ́ pàdí mi gidi ni. Yẹmí Ṣódìmú, pàdí mi ni. Ọdúnládé, àjọ serve ní National Tampa ni. Wow. Àjọ Jesco ni national. So I know them. Though I'm not close to Ọdúnládé, but I'm close to Yẹmí Ṣọ́ládé àti Yẹmí Ṣódìmú. They are my party. But Ibrahim Chatta, I'm not close to him, but I give it to him. Wow, thank you, ma. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé ẹ close mọ́ Yẹmí Ṣọ́ládé. About be few months ago, Yẹmí Ṣọ́ládé wọ́n grant interview kan, wọ́n sọ̀rọ̀ kan. Mi mọ̀ ó possible kẹ́ ti bá nǹkan yẹn pàdé àbí kẹ́ ẹ̀kọ́ ti sọ létí yín rí gẹ́gẹ́ bí pé pàdé tí ẹ jẹ́ ní pé kò sóbìnrin tó ń ṣeré orí ìtàgé tó lè fi owó orí ìtàgé kó fi ra G-Wagon. Is that true, ma? It's true. Unless this TikTok gbogbo kìíní. Bẹ́ẹ̀ni. Bẹ̀ pé naturally ká máa pẹ̀ síṣẹ́ kan kò sí o. Kò sóbìnrin tó lè fi. Èlò náà fi ṣe movie ọ̀hún. Mọ́mì, ṣé nǹkan tẹ́ ń tra láti sọ fún àṣẹ pé so ká kúkú accept ni pé kò sówó ní industry nìyẹn. Kò sówó. Kò sówó ní industry. Ó ti bẹ́tà ti tẹ́lẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè ra kẹ̀kẹ́. But nísìnyí ó ti bẹ́tà. Wow. Ó ti bẹ́tà. Ó ti bẹ́tà ń sẹ́. Torí àwọn TikTok níwọ̀n yẹn. O lè fi ṣe ohun tó lápẹẹrẹ nísìnyí. Bẹ̀ pé kán yọ TikTok gbogbo ẹ̀ kúrò kó jówó orí ìtàgé nìkan. Kí lẹ fẹ́ fi kún? Ọjà wo lẹni tó fẹ́ ta ọjà yẹn? Ọjà wo ló fẹ́ tà sí? Ká yọ YouTube, TikTok gbogbo ẹ̀ ọjà wo ló fẹ́ tà sí? Èlò ló fẹ́ fi ṣe movie? Ó jẹ́ bàbá Ògúndé tí ó ṣe kinní. Kò sí o. Màmá, ǹjẹ́ ẹ lè gbà kí ọmọkùnrin kó fẹ́ eléré orí ìtàgé gẹ́gẹ́ bí ìyàwó sílé? Ǹjẹ́ ẹ lè gbà? Màmá ẹ má parọ́ fún wa. Ẹ rí inú ẹ rí ìta. Ǹjẹ́ ẹ lè gbà? Why this question? Ẹ má bínú. Ó ní kankan tí mo fẹ́ ká fàyọ́ ńbẹ̀. Ẹ lè gbà. Màmá ẹ má mírí. Ẹ bá wa sọ. Mi ò lè gbà. Ẹ lè gbà kọ́ ọmọkùnrin. Kó fẹ́ orí ìtàgé. Kí nìdí, màmá? Mi ò mọ̀ because they won't be at home to take care of their own front.
always on the location. Màmá ẹ̀ tí sọ nǹkan tí mo fẹ́ gbọ́ ẹ̀ tí sọ. Kí ló fẹ́ gbọ́? Ẹ ti ẹ̀ ń bẹ́ǹdì. Kí ló fẹ́ gbọ́? Nǹkan tí mo fẹ́ gbọ́ ẹ̀ tí sọ torí nǹkan ẹ̀ mo ti máa ń gbọ́. Wọ́n mi ìfẹ́ throw question sí directly. Tí n bá sọ ara mi náà ni mò ń bá wí, obìnrin ni mí náà. Ẹ kàn báyìí mi sọ kémi mọ̀. Bẹ́ẹ̀ sọkọ. Mi lè gbà kọ́mọ mi fọ́ lórí ìtàgé. Ẹ ní sùúrù. Èmi lẹ ń sọ fún ẹ sọ fún anybody. Mo rí bẹ́ẹ̀. Èmi lẹ ń sọ fún. Mo rí bẹ́ẹ̀. Màmá ǹjẹ́ lè gbà tí bá jẹ́ ọmọ yín ǹjẹ́ lè gbà kí n fẹ́ lérò orí ìtàgé. Tó bá máa filẹ̀ tí ò ní ṣe mọ́. Kí ni ìdí gangan? Because kò ní lè dílé mú ni. Kò ní lè dílé mú. Kò ní lè dílé mú. Kò ní lè tọ́jú ọmọ. Màmá ó dùn mí pé mi lè wá síwájú kámẹ́rà torí ilé yẹn ẹ máa sọ pé kò ní lè dílé mú báyìí lè ṣe jẹ́. Afẹ́ẹ̀lì gbogbo ẹ̀ àti intimacy àti even the love for the children. Ẹ mọ̀ pé ìyá ló lọ́mọ. Gbàgbé pé wọ́n máa ṣe ṣìnà àbí kankan ẹlẹ́hàá ṣe ṣìnà. But kò ní lè dílé mú. Pé okay o tó bá fún ní iṣẹ́ tó ṣe kínní tọ́mọ ẹ̀ bá wà. The show must go on ní theatre now no matter. Àwọn bàbá wa ń gbà yẹn tọ́mọ wọn kú lórí stage kárí eré náà kó tó lọ gbé òkú ọmọ. The show must continue ni. So you cannot theatre is like somebody that is snuffing. When you enter it and the thing enter you, there is nothing they will put to ani kó dúró náà kí n jẹ́ sáré lọ ṣe. If you are not there ó máa ṣe bí pé ó yẹ léyìí ló máa gbé mi jáde o ó yẹ léyìí ló máa gbé mi jáde o. Minus pé okay they might be wayward kìíní tó máa wayward bí òtẹ̀jọ́ ní theatre kò síbi tó ti ń kẹ́dì alẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn civil servants àwọn nurse àwọn everybody even àwọn tí ò ṣe wọn yẹn gan tó yẹ pé simple person níta ó ń wayward. So wayward something is not really because bí ò ṣe kan tó bá fẹ́ ṣe á ṣe. Bẹ́ẹ̀ni. Kò sí mọ́ ṣe lè ṣe bòlò tí ò ní rún gbẹ. Bẹ́ẹ̀ni. But pé kó tọ́jú ilé yẹn káwọn ọmọ ní ayé ta wà yìí a ní ìdààmójútó ní àtijọ́ gan a ní ìdààmójútó. So if oní theatre tó máa fi ṣiṣẹ́ ṣe mí ìlẹ̀gbà kọ́mọ mi ò fẹ́ o. Because the house won't be together. Bẹ́ẹ̀ni. Ó máa scatter ni. No matter how simple or how quiet or gentle the man may be. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. All right, ẹ ṣeun gan ma. Mama, what is that one thing you can easily say about Mama Awero? Kí ni nǹkan ẹyọ̀kan tẹ́ lè sọ nípa Mama Awero? Highly disciplined a woman. Principled. Tí màmá bá wà lórí set tájọ wà bí èyí àwa mẹ́rin ṣe pé okay o. Tí ọmọ tí ò tó mi àbí tó anybody tó bá insult ẹ̀ tó ń bá ṣe needful ìyá Awero máa work out on set mi ìwọ̀n ayé tó lè gbà. Wow. And she has done that. Wọ́n ti ṣe láìmọ̀ ìgbà lójú. Lójú mi wọ́n ṣe gan fún mi tó bá mama ò gba nonsense o mama wa dúró tán ni o. If you don't do the needful mama will walk out and you don't have the right to ask for tó bá ti gbowó ó gbowó mama ma walk out ni o. Wow. Mama is straightforward. He say it the way it is. Mama is. Wow. She's a mother. Wow. Wow. Ẹ ṣeun gan ma. Mama ǹjẹ́ ní àmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn ènìyàn àgàgà àwọn tó jẹ́ bí civil servant ẹgbẹ́ yín àti torí tí bá ní ká tẹnubọ̀ ọ̀rọ̀ civil servant mommy there are so many things we just need to say. I don't know anything about civil servant. I can easily tell you. I'm a public officer. Mommy, I can tell you. I know, but don't tell me. Because don't tell me. More especially with what we are experiencing in Lagos State, despite the fact that we be Lagos State ṣe ń gbìyànjú láti jẹ́ kí everything is stabilized ní Lagos. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ṣe láti bí káì láti basma lọ. Kí ni mo sọ pé àwa fúnra wa la máa kọjá ara wa. Like no. Àwa fúnra wa ni because the little governors tó fún ẹ báwo ló ṣe ṣe. Wọ́n mi ó máa dùn mí pé màá fẹ́ tẹ bá mi ṣe nǹkan. Okay. Ẹ bá mi lastma ti fojú mi rí lastma ti dà mí lẹ̀ láìmọye ìgbà tó dẹ̀ ṣe pé driver yẹn ṣe anything á bẹ̀bẹ̀. Kódà mo ti ń nǹkan tí mo fẹ́ máa ṣe ń sìn. Máa ń yọ wọn o. Wọ́n mi mo fẹ́ máa wo orúkọ bóyá tẹ bá fún mi lórí ọ̀fẹ́ bóyá chief executive officer once I picture the name kì í send yẹ kọ́ ṣe kí ni kọ́ ṣe maybe by time tó bá ń ṣe báyìí ẹ kò bá fi opportunity tẹ bá pariwo fún àwọn last mile àwọn tó ń ṣiṣẹ́. Ẹ̀yin last mile
ẹ jọ̀ọ́, you are making things difficult for us in Lagos State. Everybody. Ngbà tó yàn yín, wọ́n ní kẹ́ máa control traffic ni. Kẹ́ má jẹ́ kí mọ́tò kú sẹ́gbẹ̀ẹ́ títì. Kí mọ́tò lè máa lọ freely in Lagos State. But you have changed, you have turned into, I don't know what I can call it. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ máa fàyè ní àwọn èèyàn lára. Ẹ̀yin káì náà, ẹ ṣiṣẹ́ yẹn bọ́n ṣe ní kẹ́ ẹ ṣe. Please, ẹ má deviate. Àtẹ̀yin last one, abẹ̀yìn ni. Mo ń bẹ̀ yín lórúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó dá yín lẹ̀. Àtórúkọ gómìnà wa Sanwó-Olú. À ń bẹ̀ yín ni àti lórúkọ gbogbo àwọn chairmen àtàwọn officers tó wà lÉkòó. Ẹ jọ̀ọ́, you are making it difficult for us. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni. Ẹ fọmọlúwàbí kún. Wọ́n tẹ̀ ní tán bá rán yàn ṣe ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfitọ́mọ jẹ. Bẹ́ẹ̀ni. Abẹ̀yìn ni ẹ máa ṣe dáadáa. Ẹ ṣe kí conscience yín kó clear. Ẹ jọ̀ọ́, gbogbo àwọn tẹ́ ń ṣe yẹn, ẹ pàtì, ẹ ṣiṣẹ́ dáadáa. Ẹ jọ̀ọ́, á dẹ̀ ṣe fún gbogbo wa. Gbogbo wa la máa kéré oko délé o. Àmín ma. Ọlọ́run ní fiṣẹ́ tá a ṣe kó fi dá wa lẹ́jọ́ o. Àmín. Thank you very much ma. You're welcome. A dúpẹ́ lọ́wọ́ yín ma. Ẹ ṣeun gan. God bless you.